the main topic tí mo fẹ́ ṣe ń sìn fún ẹ mọ̀ pé èmi ọkọ àtìyàwó ni mò ń kọ́. Kí n tó dive into the main issue, ẹ má gbàgbé iléeṣẹ́ Akérékóró Skin Ultimate. Akérékóró Skin Ultimate tó máa ṣe wá ní àǹfààní. Ó máa ṣe wá ní àǹfààní. Ẹpaná gbogbo abíyá, ẹpaná gbogbo itan. Ìyẹn máa kúrò ńbẹ̀. Mo believe pé ẹ understand nǹkan tí mò ń sọ. Gbogbo ìyẹn máa kúrò ńbẹ̀. So lórí tèní, obìnrin ní àǹfààní láti dámira oríṣi 5. Obìnrin ní àǹfààní láti dámira oríṣi 5. Nínú oríṣi 5 yẹn tóbìnrin ní láti dámira yẹn, ìwọ ọkùnrin o ní àǹfààní láti ṣe ìbálòpọ̀ pẹ̀lú omi ìdámira oríṣi 3. Mo believe pé ẹ understand nǹkan tí mò ń sọ. Obìnrin máa ń dámira 5 ni. Ìwọ ọkùnrin o wá ní àǹfààní láti bá obìnrin rẹ lò pọ̀ ní ìdámira 2. Àmọ́ o ní àǹfààní láti bá obìnrin rẹ lò pọ̀ ní ìdámira 3. Alhamdulillah. Wọ́n ní kí ni wọ́n sọ? Gbogbo iṣẹ́ yìí tá a bring together yìí ọpọlọ ni. Alhamdulillah. Wisdom ni, knowledge ni. Like how you put it, how you set it, how you say it. Alhamdulillah. Nísìnyí, àwọn hypocrite kan wà o. Gbogbo bí mo ṣe ń ṣe alhamdulillah yìí ó máa bí àwọn nìkan nínú. Well, that is bí mo ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn, má bínú. Ọkọ àtìyàwó ni mò ń kọ́. Ọkọ àtìyàwó ó ní mò ń kọ́. Ìdámira, there is knowledge. Ìdámira alákọ̀ọ́kọ́, à ń pè kan ní wetness. Yes, wetness. Ẹ̀yin náà mọ wetness. Ọ̀pọ̀lọpọ̀ yín gan ò mọ wetness. Wetness ni pé àsìkò tí obìnrin tí ara rẹ̀ tó ètè ń gbé fúkẹ́fúkẹ́ pó fẹ́ bá ọkùnrin sùn. Ìgbà míì obìnrin lè wet láìsí pé ọkùnrin ń súnmọ́ o. Láìsí pé ọkùnrin wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, obìnrin lè wet. Ó depend lórí ìrònú ẹ̀. Ó depend lórí nǹkan tó jẹ. Ó depend lórí nǹkan tó lò. Ó depend lórí mood ẹ̀. Ó depend lórí nǹkan tó rí. Alákọ̀ọ́kọ́ tá à ń pè ní wetness nìyẹn. Àwọn yẹn, àwọn obìnrin yẹn ní nǹkan tá à ń pè ní libido. High libido. Wọ́n lè wet on their own. High libido. Then secondly, ó ní nǹkan tá à ń pè ní orgasm. Lẹ́yìn tí wọ́n bá wet tán, obìnrin lè orgasm, ó lè dà. Ṣé rí bí ọkùnrin ṣe ń dà yẹn? Obìnrin náà ní tendency láti dà bẹ́ẹ̀. Tó bẹ́ẹ̀, tó jù bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn ìgbà yẹn, obìnrin ó ní tendency again láti ṣe kíni? Láti ṣe nǹkan tá à ń pè ní squirt. Mi ò mọ̀ bí mo pronounce ẹ̀ well. Squirt. Obìnrin ó lè squirt tó jẹ́ pé ìdámira yóò lágbára gan ni. Ṣé rí lẹ́yìn wetness ó ní orgasm. Lórí orgasm ó ní squirt. Tó bá squirt, ìyẹn tún le ju kí ọkùnrin dà lọ. Ọlọ́run fún àwọn obìnrin míì ní oore ọ̀fẹ́ yẹn. Ẹ má dààmú ara yín. Ẹ lè má lè gbé ìyàwó yín débẹ̀. Ẹ má dààmú ara yín. Kì í ṣe gbogbo obìnrin ló máa squirt. Ẹ má dààmú ara yín. Gbogbo obìnrin kọ́ ló máa orgasm. Ẹ má dààmú ara yín. Àwọn obìnrin míì ò kí ń wet. Àwọn tó kí ń wet ni à ń pè ní rigid. Àwọn là ń pè ní rigid. Tọ́lọ́run bá fún ẹ ní oore ọ̀fẹ́ tóbìnrin ẹ ń ṣerú ẹ̀, má sọ pé ó tọ́ ọ lé o. Kò tọ́ lé, especially tí Ọlọ́run bá fún obìnrin ní oore ọ̀fẹ́ láti squirt. Then èyí tí o ní àǹfààní láti ṣe ìbálòpọ̀ pẹ̀lú wọn nìyẹn. Èyí tí o ní àǹfààní láti ṣe ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ nìyẹn. Alhamdulillah fún yẹn. Then ibi tí o ní wá ní oore ọ̀fẹ́ láti dé bẹ́ẹ̀. Ẹni tèmi, ibi tó lé oore ọ̀fẹ́ pé o lè dé bẹ́ẹ̀ at all. Ó ní ìdámira tá à ń pè ní nǹkan oṣù. Ìdámira náà ni. Nítorí pé kí ni? Ara obìnrin tutù. Ara obìnrin sì wà ńbẹ̀. Ó sì wà lójú ọwọ́, kò tí ì wọ menopause. Òun ni obìnrin ṣe menstruation. Tára obìnrin bá ti gbẹ, kò ní sí estrogen mọ́, ó máa diminish. Ó là ń pè ní ìdámira náà ni. Ara obìnrin ti gbẹ, òun ni kò fi produce more estrogen débi pé ó máa ṣe menstruation. Ìdámira là á pè. Ìdámira eléyìí ó wá tún yàtọ̀ síra. Ó wá ẹ̀jẹ̀ ní titi ẹ̀, ó wá ní red. Ìdámira náà ni. O ò gbọdọ̀ débẹ̀. Kò sáyè fún ọkùnrin láti débẹ̀ pé o fẹ́ bá ìyàwó rẹ lò pọ̀ tí ó bá ń ṣe nǹkan oṣù. O ò gbọdọ̀ débẹ̀. Ìwé mímọ́ ti wá, ó sọ bẹ́ẹ̀. Ó sì wà nínú
Súrátù Bákárà pé ẹ fi wọ́n kalẹ̀ ní àsìkò tí wọ́n bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́. Tí wọ́n bá ti ṣe tán, tí wọ́n wẹ jánábà, alhamdulillah, ẹ lè continue eré ìfẹ́. Àbí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí àfáà? Alhamdulillah. Ṣùgbọ́n nígbà míì, unknowingly o, àwọn obìnrin míì bá mẹ́ta tí mo ti sọ yẹn, especially ìkejì àti ìkẹta yàtọ̀ orgasm àti squirt yẹn. Ìgbà míì tí wọ́n bá ṣe yẹn, slight ẹ̀jẹ̀ máa wà ńbẹ̀. Slight ẹ̀jẹ̀ máa wà ńbẹ̀. That is to say bó ṣe deep sí, bí orgasm yẹn ṣe deep sí, bí squirt yẹn ṣe deep sí, àbí ìgbà míì ó lè súnmọ́ towards pé wọ́n fẹ́ ṣe nǹkan oṣù, àbí after few days tí wọ́n parí nǹkan oṣù, ó lè rí bẹ́ẹ̀. Ìwọ tó bá rí bẹ́ẹ̀, ìwọ ọkùnrin tó bá rí bẹ́ẹ̀, ó wá ni, kò ṣe pé wọ́n mọ̀ọ́mọ̀ fara gbà bẹ́ẹ̀, kì í ṣe pé nǹkan tó bad. Èyí tí ò yẹ kó ṣe ni pé tí wọ́n bá ti wà nínú nǹkan oṣù yẹn déédéé, tí wọ́n sì mọ̀ pé wọ́n ń ṣe nǹkan oṣù lọ́wọ́, Ọlọ́run ní kẹ́ gáfárà fún un. Torí pé kí ni? Ó ṣe é ṣe because bí obìnrin ṣe ń ṣe nǹkan oṣù yẹn, you understand? Ìdọ̀tí ara ó ń bá jáde. Àwọn nǹkan míì tó yẹ kó dúró sí àgọ́ ara obìnrin, ẹ̀jẹ̀ yẹn máa bá jáde. So possibility wà pé tí wọ́n bá ti nǹkan rẹ̀ bọ̀ tó lọ bá sùn, wọ́n lè pass ìdọ̀tí yẹn sí ara tiẹ̀, tí wàá ti wà lọ pass sí ìyàwó rẹ̀ kún mọ́. So wọ́n ní kẹ́ fi àyè yẹn lẹ̀ náà. Mo believe you understand. Ìdámira tó wá pẹ́lẹ́ marun tí mo fẹ́ sọ fún yín, tí ẹ gbọ́dọ̀ fọwọ́ kàn, òun ni ìdámira tí eléyìí wọn ò ní láti sọ fún yín. Tí ọmọ obìnrin bá ń bímọ, tó fẹ́ bímọ, bag of water tó máa ń fọ́ yẹn, ìdámira náà ni. Òun gangan là ń pè ní ìdámira. Ìyẹn gangan ní èdè Yorùbá, òun gangan ló ń jẹ́ ìdámira. Ìyókù tá a pè síwájú, àìmọ̀ orúkọ tá a pè la fi pè ní ìdámira. Òun yìí gangan ni original ìdámira. Ìdámira pé obìnrin fẹ́ bímọ tó dámí ara. Ìyẹn tí ẹ lè rójú bára yín sí nǹkan kan ni. So kò nídìí ká tiẹ̀ sọ fún ẹ pé mọ́ débẹ̀ àbí kò débẹ̀. Ṣé nígbà tó bí ìyàwó rẹ̀ ṣe yo, you, ya, shu, ya, so ló fẹ́ débẹ̀. Like pains yẹn ó ti máa pọ̀ jù. Yes, tí obìnrin bá wà nínú oyún tó fẹ́ súnmọ́ àsìkò tó fẹ́ bímọ, wọ́n advice pé kí wọ́n má bára wọn lò pọ̀ nítorí easy labour. Bẹ́ẹ̀ kò kí ń ṣe ọjọ́ tó wà pains yìí gangan. Ìwọ gan ò ní lè bí ẹ rẹ̀. Yes. Then eléyìí mi ò lè kà mọ́ ìdámira. Àwọn tí wọ́n bára wọn lò pọ̀, tí wọ́n bára wọn sùn níbi tí wọ́n máa ń dámira ń bẹ̀, but ẹ gbọ́dọ̀ súnmọ́. Ẹ gbọ́dọ̀ súnmọ́ pé à ń bára yín lò pọ̀ ní àtẹ̀yìn. Ẹ gbọ́dọ̀ súnmọ́. Àwọn míì wọ́n ní oore ọ̀fẹ́ láti dà láti bẹ̀, láti da ìdá alákọ̀ọ́kọ́ tí mo sọ yẹn. Wọ́n ní oore ọ̀fẹ́ láti dé level orgasm. Wọ́n ní oore ọ̀fẹ́ láti squirt tẹ́ bá àwọn míì, bẹ̀ wọ́n ní ẹ gbọ́dọ̀ débẹ̀. À ń ṣe lé torí pé kí ni? Àwọn tó ń bèrè, a ní láti yànnàná rẹ̀ fún wọn. Ẹ gbọ́dọ̀ débẹ̀. Ẹ gbọ́dọ̀ ṣe kí ni? Ẹ gbọ́dọ̀ débẹ̀. Nítorí pé kí ni? Ànábì sallallahu alaihi wasallam ó ti sọ wípé àwọn tó bá ń ṣe irú nǹkan báyìí, Ọlọ́run ò ní fojú rere wò wọ́n lọ́jọ́ ìgbéǹde àlìkíyámà. Wọ́n ti yànnàná rẹ̀ fún yín, ẹ sì ti rí gbogbo wájú bó ṣe tó, gbogbo wájú yẹn, alhamdulillah. Ìyẹn tó fún yín. Àmọ́ kẹ́ wá mọ̀ ṣe bí tí wọ́n ti ń ṣe gá. Ẹ lè yí látẹ̀yìn kẹ́ ẹ ṣe ẹ lè fi kíní yín sí láti ẹ̀yìn. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn kan máa bínú. Ẹ̀yàn kan máa bínú. Ẹ lè fi okó yín sínú òbò látẹ̀yìn. Àmọ́ ẹ gbọ́dọ̀ fi okó sínú fùrọ̀. Ó dòdì. Wọ́n níyàn tó bá ṣe kò ní bá ìyọ́nú Ọlọ́run pàdé lọ́jọ́ ìgbéǹde àlìkíyámà. Mo believe pé mo ti ṣe yẹn náà rẹ̀, mo ti ṣe dáadáa. So this is for more explanation. So yẹn, for more explanation, ẹ lè fún mi ní WhatsApp chat. For question, ẹ lè fún mi ní question pẹ̀lú Yorùbá lórí ibi tí ẹ bá ti wo program yìí. Ẹ fún mi ní question pẹ̀lú Yorùbá níbi tí ẹ bá ti wò. This is on point by 2 using my words for this. Ọkọ àti ìyàwó lèmi kọ́ o. Ìwọ tó bá jẹ́ pé ọmọ kékeré ni ẹ tó bá program yìí pàdé, tó jẹ́ bóyá ọkọ àfẹ́sọ́nà àbí ìyàwó àfẹ́sọ́nà, tọ́jú ẹ̀ mọ́ fi jẹun. Ṣó yé ẹ? Ìyàwó rẹ̀ ò bá dámira, kì í ṣe pé she's not the only person left out. Tó bá dámira alákọ̀ọ́kọ́, ẹlẹ́kejì, ẹlẹ́kẹta tí mo sọ yẹn, she's not the only one left out.
but ó ní bí àwọn obìnrin ṣe máa ń work towards it. Yes, wọ́n máa ń work towards it pẹ̀lú ọkọ wọn. This is on point. Bye for now. Ẹ darapọ̀ mọ́ wa lénìí ní ilé-iṣẹ́ Akérèkọ́rò Skin Ultimate. Àwa làgbà, àwa ní bàbá, àǹfààní ńlá wà.